Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Lásìkò táwa yìí àbí nígbà díẹ̀ sí ìjẹ́ ẹ̀yin àti Alhaji K1 ṣé ẹ tẹ̀ ń gbèrò papọ̀ pé ká ṣe àwo kan papọ̀ síta ni àbí kájọ kọrin lórí stage kan ṣé ẹ tẹ̀ ń kó pọ̀ àbí báwo ló ṣe jẹ́ àbí ẹ̀ ń rò lọ́jọ́ iwájú sà. Gbogbo nǹkan ló lásìkò títì lásìkò nǹkan bẹ́ẹ̀ tí ètò kò sẹ́ni tó lè ṣe é bó bá jẹ́ kó ti wà ní àkọsílẹ̀ gẹ́gẹ́ bí orúkọ brọ́dà àmọ́ tó ń pè ní Gbóyèga àkọsílẹ̀ tó bá jẹ́ kó ti wà ní àkọsílẹ̀ àjọṣe àmọ́ tí ò bá sí ní àkọsílẹ̀ àwọn káàkiri máa rò ní kò ní pọ́síbù ó ti yẹ yín àmọ́ tó bá ti wà lákọsílẹ̀ o àjọṣe àmọ́ yẹn ò ní gbé àníkúwàntà yẹn ò ní gbé bóyá àfẹ́ràn ara wa ó ti yẹ yín o ẹ jẹ́ kọ́rọ̀ yẹ yín dáadáa o. èèyàn kàlàyé mi tọ́pẹ́ òṣè ọkọ̀ títí Dámilọ́lá tọ́pẹ́ bàbá jùlọ. ọtún bá jayé ọ̀rẹ́ mi àwọn eléyìí fẹ́ràn èmi náà fẹ́ tiwọn. You pulling me on touch. Eya koko dele Joshua. Koko ni duwebe. Senate. Charity forumu flow. Ekwe alalubarika. Otuba shalore mi. Orokini shalore mi. Let me àkọ́ndé olóògbòjò òtún bàbá mi délé ọlọ́run ọba kò ní jó. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.